دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. Ọlọ́run ní ọpẹ́ níbi tó tóbi dé lọ́dọ̀ Ọlọ́run. Allahu Akbar. Òun ni tọ́lọ́run fẹ́ràn jù lọ́dọ̀ wa. Ànábì ní láwùlẹ̀ akala Allahu akala òsànà. Sallallahu alayhi wa sallam. Níbi tí máa jẹun tí wọn náà máa jẹ ni mo jẹrẹ sí mo rò mọ́lá mo ṣe rí. Wọ́n á ṣe pé bẹ́ẹ̀ lọ́lọ́run náà ó ti jẹun ni ọpẹ́ lọ́lọ́run ìbàjẹ́. دعواهم فيها سبحانك اللهم. Ọlọ́run ṣe rí òpin ìrìn àjò ẹ̀dá láyé pé Ọlọ́run wá kẹ́yìn parí òun náà ni kò fi yẹn sí Aljannah. Allahu Akbar. Aláhájà wà Basira Ọlọ́run bá a ṣe lọ́mọ Aljannah. Àmín ya Allah. Ọlọ́run ní bá ti sọ wọ́n sí Aljannah náà àwọn náà máa ṣàdúrà bẹ́ẹ̀ o. Àdúrà wọn àkọ́kọ́ ni pé wọ́n máa kí Ọlọ́run wọ́n máa yin Ọlọ́run ọba tó sọ wọ́n sáàyè tí wọ́n para wọn yẹn. Allahu Akbar. Ó fẹ́ kọ́lé òsì mọ́ ó fẹ́ ra òsì mọ́ ó fẹ́ ṣùgbọ́n òsì mọ́ gbogbo ẹ̀ láti ṣe àti dálẹ̀ àti ibi tó kù jẹ́ kankan. Allahu Akbar. وتحيتهم فيها السلام. وتحيتهم فيها السلام. ẹlẹ́ẹ̀kejì náà ni pé wọ́n á máa ríra wọn wọ́n á máa kíra wọn ìwọ náà kú oríire salamu aleykum salamu aleykum wọ́n á máa congratulate ara wọn gbogbo ọmọ ìjẹ́ náà wọ́n á máa kíra wọn kú oríire. وآخر الدعوة دعواهم أن الحمد لله